اسألوه أهل الذكر كنتم لا تعلمون إن جاءكم فاسق بنبأ فتبينوا تصيبوا قوما بجهالة أتصبحوا على ما فعلتم نادمين. wọ́n wá ibì kan níbi tírà yìí إن جاءكم فاسق tó ń sọ yìí pé بنبأ فتبينوا àwọn àtàjọ́ mọ kéwu Sheikh Adam Abdallah Al-Ilory nílùú Ìlọrin a ní faramọ́ àwọn irọ́ àwọn àdápa nínú ẹ̀sìn tí ẹni yìí ń pa. Mo ní tó bá ṣe pé èmi bá jáde pé èèyàn èmi kọ́ lákọ́kọ́ èmi kọ́ ni àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ máa rí ẹ máa ka àwọn àyà ẹ lọ. فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لا يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. Ismail ó yá dámi lóhùn kí máa yanjú ti ẹ lọ. تبين الأمور فيه Ó ní káwádìí nǹkan fínífíní فيه معنى التبصر ó wà ń bí pé والاستيصال fojú inú wo tán bá sọ nǹkan kan fún ẹ pé ṣó jọ ènìyàn àbí kò jọ. والاستيصال Wal-istidāh استهداء kó sì wádìí àlàyé kó yé kérékéré. والتأكد Wat-ta'aqqudi kó wá rí pé ọ̀rọ̀ من yìí الأمر قبل الحكم له qabla al-hukmi lahu. أو عليه. Ṣé mọ̀ yí pé kéèyàn dìídì bọ́ta láì wòṣe sí ara ẹ̀ náà kó tó bọ́ta kẹwàá ní káwọ èèyàn wòṣe sí ẹ̀ èèyàn wòṣe sí ara ẹ̀ èèyàn fúnra rẹ̀ wòṣe sí ara ẹ̀ ẹ̀yin tẹ́ ẹrọ kiri ká ẹ̀ bá wòṣe sí ẹ wá ní àwa tó sọ̀rọ̀ òdì sí àwa tó purọ́ mọ́ kò tún wá fi mọ́ lórí àwa bàbá wa ló wá tún purọ́ mọ́ ẹ wá ní ká wòṣe sí ẹ̀ èèyàn káànú ààrẹ ẹni ká káànú ẹ̀ àwọ́ káànú ẹ̀ tó tọ́ òun ló jẹ́ kó mọ bó ti mọ yìí bàbá káànú ẹ̀ yóò jù báyìí lọ تبصر والاستيضاح ẹ̀yin ló yẹ kẹ́ mọ̀ yí pé Kùránì gan sọ yí pé wala tulqu bi aydikum ولا تلقوا بأيديكم إلى التهلكة. ṣebí mo sọ fún àwọn èèyàn wa mo ní bàbá pè mí bàbá ní ayébọ́sù fi ọ̀rọ̀ àbíbulẹ̀ o mo wá ń sọ fáwọn èèyàn mo ní bàbá tá ń fún sùúrù àwọn náà tó wá ń fún wa ń sùúrù pé ẹ má sọ sọ́rọ̀ ẹ̀ mọ́ báyìí o ẹni tí wọ́n ń pé ká má sọ lọ tún wọ́n ń lẹ́ tí ìṣe ti ẹ̀mọ́ tó wò ṣe sí ara rẹ̀ ẹ wá ní ká dákẹ́ bọ́ọ̀lá ìfẹ́ dákẹ́ ẹ̀mí ẹ foríjì mi o قبل الحكم له وعليه ẹni tí ń bá ṣẹ̀ ní ibi yẹn kó má bínú o أو عليه. ẹni tí ń bá ṣẹ̀ láti ibi yẹn kó má bínú o èmi ìmánì mi ò gbé ó tún jẹ́ irọ́ ní téèyàn bá ṣe tó bá jẹ́ ti bàbá ẹ sọ sí wàhálà á sọ fún bàbá yìí pé àjọs á ní ẹ̀dọ́gbọ́n sí àmọ́ kó wá jẹ́ irọ́ ìbanilórúkọ jẹ́ mọ̀ pé tán sọ pé ọmọ kí ó lára àfáà ó gbẹ̀yìn lọ bá èèyàn àfáà rẹ̀ ó lọ tọrọ tí wọ́n fún àfáà rẹ̀ mọ̀ túnmọ̀ ẹni
kìí ṣe yẹn nìkan o mo kàn mú yẹn wá ní Musa jí ni o mo kàn mú yẹn wá ní àpẹẹrẹ ni o ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹ lọ gbọ́ késẹ́ẹ̀tì àkọ́kọ́ Ramadan ilé tó lọ yìí ìṣèmí náà ṣá dárúkọ ẹnìkan àbí àwọn náà dárúkọ lówè lálùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jó ọmọràn ní mọ̀ díẹ̀ bọ́rọ̀ bá sọnù òwe láàfin wá òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe láàfin wá ẹ̀yin náà tẹ́jọ wá tẹ́rí pé ṣe sí yìí ò gbá pé kírú àwọn ọ̀rọ̀ báyìí máa jáde ẹni káwọn náà máa sọ ọ̀rọ̀ tí ó bírú ọ̀rọ̀ báyìí Tabayyunu al-umur fihi ma'na tabassur fihi ma'na tabassur kéèyàn owó yẹ dáadáa kóhun náà tó di pé wal-istidā'a kó sì wá kó yanjú yánnayánná tó yànnà lọ́rọ̀ wat-ta'akkudi min al-amri qabla al-hukmi lahu aw alayhi kó tó dájọ́ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ walizalika torí ìdí eléyìí taqulu al-lugha bi anna ash-shay'a yubayyinu bí anna shaykha ipé bána shaykhu nǹkan fojú hàn yẹ̀bínú shaykh nǹkan yóò fojú hàn nínú bayanan níso wọ́n wà mubinu ó kílẹ̀ ó fojú hàn ayé ittadaha yattadihu ittidahan ọwọ́ wadihun ó fojú hàn walbayyinatu hiya al-alamatu allati tuwaddihu ash-shay'a tí a bá wá sọ wípé a ń ṣe àlàyé ọ̀rọ̀ táwọn kan bá ń gbé mú kí ni wàhálà àwọn tí wọ́n fẹ́ tiwa ẹ̀yin tẹ́ fẹ́ tiwa ẹ̀kú fẹ́ tiwa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wá la máa wo tí ń fi ọpírẹ́tì sí ẹ̀fẹ́ tiwa nípìlẹ̀ ẹ̀tún tí ò tún wá tẹ́wa lọ́rùn ti ọ̀dọ̀ yín jáde kí láwàá wò lára yín ẹ̀kú fẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ káṣọ tá àkújọ ní fẹ́ra wa àbí bẹ́yìn bá ti ń gún wa káwa náà mọ́ gún yín bẹ́yìn bá náà bá ti ń gún yín kájọ mọ́ gúnra wa ṣé ẹ mọ̀ pé tí àwọn pléyà bá bọ́ sórí fídì tó bá di jù 1-0 jù 2-0 jù 3-0 géèmù yẹn ò ní fẹ́ ṣe dáadáa inú àwọn kan ní ó kàn mọ́ dùn àmọ́ jù 1-0 3-1 1-1 3-2 3-3 àwọn spectator máa gbádùn àwọn tó sanwó wọlé wọ́n gbádùn ìwòran wọ́n sì máa gbádùn in tí àwọn rí ngbòyà wọ́n tún fún wọn ní extra time ó tún lọ penalty so bẹ́ẹ̀ bá ti ń jù káàná mọ̀dù káyé padà wá jókòó pé títa lòdòdó albayyinatu yalẹ́ aláàmàtú lẹ́tí ńgbẹ̀ wá kójọ ṣe bá ọ̀rọ̀ mọ́tò lẹ́ti gbọ́ bó ṣe rí ńgbẹ̀ nǹkan wá kójọ tẹ wá ń ṣe pé àti èpè tí Kùránì ṣe pé lànà tó ń la aláìlẹ́kàzíbí èpè tí Kùránì ti ṣe kalẹ̀ fẹ́ni tó bá jókòó àtẹ̀pẹ̀tẹ̀ yìí ṣe títà ló lágbára jù lànà tó ń la aláìlẹ́kàzíbí ẹlẹ́ẹ̀kejì jẹ́jẹ́ ni fìtínà sùn kí ló kọ ọ̀rọ̀ mọ́tò ọkùnkà mọ́lé mọ́tò ẹnìkan náà wá gbẹ̀yìn òun náà lọ béèrè tí mo sì mọ̀ tó bàbá tèmi ló ń bí wí alìfìtínátù náà yí mọ́tún láàánà láàrú mọ́nà ìkọ́sọ̀ èpè ànábì àti èpè alùkùránì èwo ló lágbára jù pẹ̀lẹ́pẹ̀ tí yí èpè tí yí sì ní àwa náà ní nǹkan nú atẹ́gùn tí èyí tẹ́fẹ́ lọ́jẹ́ sínú atẹ́gùn yẹn tí ó bá àwa náà ní wọ́n máa ń káàdà Rabbana kò sí ọba ọ̀rá wáyé sí àyè àbábí ìlàtọ̀ ẹ̀yà wà máa rà mọ̀sù àmì náà yà wà wájọ́ láti àdá ọ̀rẹ́ fámọ̀ wà fún
الله جدد مجدني أتانا به ما سيجي فيه ديرا فصيل ولا مراد من يكيسا وكيف بنا إناكسه بغيا وغيب فينا إناكسه بغيا وكيف بنا إناكسه بغيا وإذا كانت الافتراءات وإذا كانت الافتراءات والاعتداءات والإشاعات كاذبة ìgbé tí ò rí bẹ́ẹ̀ ibi tó bá wọn òkúrọ́ sí mọ́ kúrọ́ sí sàká ní ọ̀dọ̀ bàbá tèmi ó lè kúrọ́ mẹ́mí gan mo lè mọ́jọ lóhùn àwọn àbá tómi tó wà fi ba bàbá tèmi ní orúkọ jẹ́ tí wọ́n sì ń gbádùn orúkọ bàbá tiẹ̀ mọ́ ní àkámọ̀ ta ló wá dájọ́ ní orúkọ bàbá tiẹ̀ mọ́ dáa káwà tó wà nú ẹ tó ń polongo orúkọ bàbá náà ẹwà ní ẹwà ń gbé ìrọ̀ òkò jọ tàndájú ẹ̀. وإذا كانت الافتراءات والاعتداءات والإشاعات الكاذبة ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n dìde tí wọ́n ní níbi last year ni ẹ bèèrè ọ̀rọ̀ yìí o níbi eléyìí máa dárúkọ ẹ̀yin tẹ́ bá lórúkọ ẹ foríjì mi kí mo dárúkọ yín àmọ́ kí tàkíkù ni gbogbo àwa tá ń bẹ lára Sheikh Moshood láàfà ẹ bèèrè lọ́wọ́ wọn kò ní ìpé mo ṣe ń dárúkọ àmọ́ àwọn tó wá Sheikh Dr. Abdulhakim Kosoko Sheikh Imam Abdulmajid Ayinla Imam Nawaru àti Alhaji Dr. máa padà rántí Dámọ̀lé wọ́n wá ní pé ọ̀rọ̀ yìí bí ti ń lọ báyìí gbogbo ẹ̀ a sì gbọ́ra wáyé ọ̀rọ̀ lọ àmọ́ gbólóhùn kan nígbà tán sọ pé gbogbo tí bá ń tí bíbá jáde ká dákẹ́ ká má sọ̀rọ̀ ká ṣe nǹkan a wá bí wọ́n ní ìbéèrè kan a ní ǹjẹ́ bẹ́ẹ̀ tí ń bá wa sọ ibi ká wà dákẹ́ ǹjẹ́ ń bá wọn sọ lọ́hùn ẹbí wọn o wọ́n láwọn ò ní kápá káwọn bá wọn sọ lọ́hùn ẹ̀ẹ́já máa fi ní kórin lọ́ngbà náà tó bá ṣe pé àwa ní kẹ́ lè bá sọ ká dákẹ́ Dr. Ahmed Rufai àwọn náà wá Dr. wọ́n ní nípa pé ká dákẹ́ ǹjẹ́ àwọn náà lè dákẹ́ lọ́hùn wọ́n ní káwàsá tiẹ̀ ti dákẹ́ àwọn ò tiẹ̀ sọ pé àwọn lè bá wọn sọ lọ́hùn àmọ́ wọ́n fi nílẹ̀ pé àwọn ni wọ́n yàn sí sáìdì bàbá wa Sheikh Moshood Ramadan àwọn Dr. Sheikh Abdulhakim Kosoko ni wọ́n yàn sí sáìdì ti wọn lọ́hùn àwọn sọ pé káwọn náà dákẹ́ nígbà àwọn ìdákẹ́ kí ló bí ọ̀rọ̀ mẹ́fínà kí ló bí ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ Ramadan àkọ́kọ́ Ramadan wáyé àsọ̀rọ̀ ìmí ìtún wáyé àsọ̀rọ̀ ìmí ìtún àwọn fi hàn pé ẹni fẹ́ máa fi ìṣesí tí mo wà fẹ́ máa fi ṣe kàjó tó bá fi ní ẹ̀yẹ lẹ́yìn fi akú alúmọ̀ ẹjẹ́ akúkú fagagaya káyé bá wa dá sí níṣó. وإذا كانت الافتراءات والاعتداءات والإشاعات الكاذبة تتفاوت في آثارها سيئة tó bá yẹ pé kán bá yẹn lórúkọ jẹ́ kán sọ̀rọ̀ yẹn láìdá ẹ̀yin náà ẹ pa kíyèsí wọn sí yẹn pé ní tó bá ti jọmọ́ tí ó jọ mọ́rọ̀ bàbá yẹn má lọ bẹ̀ ṣe àwọn tó gbà kan ni Moshood Abdulwahab Moshood ṣe ibi kan lájọ fàádé títí tí ẹ̀ fi gbọ́ Moshood mọ́ tó fi di pé tówe bá sọnù ọ̀tọ́rọ̀ bá sọnù òwe láàfí átúnpò náà títí tí ẹnìkankan wọ́n ọjọ́ fi ní pòwe mẹ́nìkan mọ́ ni átún nígbà jọ yíyẹn náà pé ṣẹ́mọ̀ pé ilé ayé yìí Kùránì ní wọ̀lọ́wọ́lá dá fún láì náà Kùránì ní tí ìbá ṣe pa fi àwọn èèyàn jọ tíra wọn ẹ̀yìn tí wọ́n káwọn náà tí yìí àwọn ọba nǹkan jẹ́ jìnà wọ̀sàlàwátún àti ilé ìjọsìn mọ́sálásí àti ilé kéwú mìtíkẹ́ táwà tọ́lọ̀n pín fáwọn náà wọ́n ti ṣẹ́ mọ̀ pé bá tán sọ pé ó nígbà tí wọ́n wá kó àwọn ọmọ ilé kéwú lọ́dọ̀ mi tán wá fa ń pọ̀bù sí wọn lọ́wọ́
ẹ fẹ́ tú lé kéwú mọ́ mi lọ́wọ́ òbí wo ni ó gbọ́ pé wọ́n fi áńkọ́ọ̀bù sọmọ òun lé kéwú tó tún mọ́mọ́ mi wá tó bá jẹ́ ìyá ṣe mọ́ ìkàlùkù di rẹ̀ mú wọ́n fẹ́ rí mi ń fasẹ̀ mo rí ń fasẹ̀ ó fẹ́ tì mí lù mo yá ti ìlú mo gé lége mi ò dúó fẹ́ nìkankan mọ́ ìkàlùkù yá dúó fúnra ẹ̀ wà láwọ́ládá fún láì náà sà wọ́n tí ní ọlá ìlòmí ìwò tó bá dákẹ́ àwa náà nílé ògo àwa náà lórógò tó bá jẹ́ ti pé wọ́n ṣe pé ní ọ́dá tí ẹmọ̀ pé ńgbà tí mo dé láti Cairo mo dé bá ń lẹ̀ ni tí bàbá máa ń dáwà kàípa pé ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ tún múra sí ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ tún múra sí mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí bẹ́ẹ̀ tí ń bú wa láwa ń lékún bẹ́ẹ̀ tí ń ṣépè fún wa lọ láwa ń ga sí ènìyàn ní bínú Ọlọ́run ò bínú mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ tún múra sí ẹ dákun ẹ tún múra sí bẹ́ẹ̀ tí ń bú wa láwa ń lékún bẹ́ẹ̀ tí ń ṣépè fún wa lọ láwa ń ga sí ènìyàn ní bínú Ọlọ́run ò bínú mo bẹ̀ yín ẹ dákun ẹ tún múra sí. Okay, 2013 ni mo kọ tírà tèmi tí a ń ka ọ̀rọ̀ nú ẹ̀yìn tí sọ́tọ̀ Adam wàwàládé yìí 2013 nísìn ó dọdún mélòó ó dọdún mẹ́wàá 10 years. Okay, tí a lè sọ ipa pé èpè tí ń jà yìí níbo ló jọ pépè yìí ń sọ̀kalẹ̀ sí téèyàn náà jọ forí rò pé ṣé ò Mọ́ṣúdì àwọn ọmọ rẹ̀ Ọlọ́run máa sọ pé ó ṣe mọ́ 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 fálíkè tún rí àfáwà Ọlọ́run máa sọ pé ó ṣe mọ́. Ọdún mẹ́wàá yẹn sísìn bọ́lọ́run tí wọ́n ń bá wa gbé bọ̀ títí Ọlọ́run tí ò ní képe ó hàn lára wa kéèbú ó hàn lára wa Ọlọ́run yẹn ò tí kú ọ̀sánmọ̀ tí ó tún bá wa kágàgà ọdún mẹ́wàá míì. Okay, ọdún mẹ́wàá yẹn níbò míì ká wá wò ẹ tètè ronú pìwàdà o kó tó tún dọdún mẹ́wàá míì torí pé bẹ́ẹ̀ bá lẹ̀ ní dákẹ́ àwa náà nígbà ọ̀rọ̀ wá di pé I love my country I no go lie na inside am I go live and die push me I push you I no go kájọ mọ́ tíra wà láúlá dá fún ọláì mọ̀ pé àyà Kùránì ní orí ẹntú ni wà láúlá Ọlọ́run tí bá ṣe pé àjọ fi tíra yín push me and push you wà láúlá dáfáà ní kó push dáfáà push ẹ̀ ìdífà push ẹ̀ wà láúlá dá fún ọláì nẹ́sà bá dọ̀ ọ̀hún bè bá dí Ọlọ́run tí ó bá ní pé àjọ fi ń jẹ pé kẹjọ máa jọ push ara yín push me and push you I no go for you if you no stop ìtumọ̀ ènìyàn wọ́n fẹ́ wọlé ògo ológo àwọn pàtàkì ògo tí wọ́n ológo wà gọ̀ yóò wà dákẹ́ yóò wà sùn ó ti òkò jọ o وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز
èmi kọ́ ni àkọ́kọ́ o ó wà nù tírà yìí o wípé àwọn ọmọ kéwú ìríjì markasi ta'lim al-arabi al-islami Agége la nastati'u an naskuta a ní dákẹ́ lórí tí ẹni yìí ń ṣe yìí àbí ìwọ tí ìkálẹ́tà yẹn kan wípé àwa tí a jẹ́ ìríjì markasi nílùú Ìlọrin àwọn ò ní dákẹ́ lọ ka kísàtà Adam wàwàlàdé yìí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin anil gaturi rida mawla wa shuhudi anil gaturi rida mawla ya mashhudi مولاي مشهودي عن البدوء مولاي مشهودي قال فاركبوا بكل مجهود بسم الله دعا الشيخ مشهود وغير الوبس إذ دعا لما قدي فذا يهوذا فوهمان مشهود عن الكتب مولاي مشهود هو الأمير ذو الخيرات مركود يهوي بأقلامه آثار موجود لولا التقى لست أرضى قوم تفرقة بين الإلور وبين الشيخ مشهود عن القطوع عن القطوع مولاي مشهود عن القطوع مولاي لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف اللهم صل على سيدنا محمد الفاتح لما والخالقات بما سبقنا سلاك الهاك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم الله عليه وسلم